ayáyá lọ́dún 1990 olóògbé Moses Ọláìyá Adéjùmọ̀ tọ́pọ̀lọpọ̀ ènìyàn mọ̀ sí Bàbá Sàlá ṣe sinimá kan. Nínú sinimá yìí náà ti lo ọmọ kékeré kan láti kópa ńbẹ̀ gẹ́gẹ́ bí ọmọ. Mo sọ lóyìnbó, the movie was a short film that was commissioned from London to support the family planning campaign program, and it was titled Fọ̀pá Wọ̀n, léyìí tó túmọ̀ sí pé kẹ́ ẹ fọ̀pá yín wọ̀n níwọ̀nba. Iṣẹ́ yìí ni sinimá àkọ́kọ́ tó ti máa kópa. Bákan náà la lè sọ pé iṣẹ́ yìí ló introduce ẹ̀ sí sinimá ṣíṣe, bó tilẹ̀ jẹ́ pé ilé tíátà la bí sí látọdún 1990 sí 2025 tá a wà yìí, that is 3.5 decades ló ti wà nídìí iṣẹ́ tíátà. Tá a wá lẹni tí mò ń sọ̀rọ̀ nípa ẹ̀ gan-an. Artist of the week rèé, òṣèré ọ̀sẹ̀ yìí tó ń dé sójú ìwòran yín lórí ìkànnì IPTV YouTube channel promoting our cultural heritage. Oníràwọ̀ òṣèré ńlá lárákùnrin yìí, ẹni tí Lateef Adédìméjì describe as a crazy actor tó lóun gan gbà fún nídìí iṣẹ́ tíátà. Gabriel Ọlásùbọ̀mí ọmọ Afọláyan lòṣèré tá a máa sọ̀rọ̀ nípa ẹ̀ lórí ètò wa. Òun dẹ̀ la máa celebrate lórí ètò wa lénìí. Tá a bá ní kẹ́ ẹ sọ̀rọ̀ nípa Gabriel Afọláyan, kí ni nǹkan tẹ́ ẹ lè sọ nípa ẹ̀? Ṣé ẹ gbà pé ọkùnrin kan àràmàǹdà ni nídìí iṣẹ́ tíátà àbẹ́ ẹ gbà? Ká tó tẹ̀síwájú nínú ètò, ẹ ti mọ bá a ṣe máa ń ṣètò yìí. Wá àkọ́kọ́ wo fọ́nrán kan tí òṣèré tá a bá fẹ́ sọ̀rọ̀ nípa èyí tí kópa. Kí n tó tẹ̀síwájú, ẹ wá jẹ́ ká wo fọ́nrán kan tí Gabriel Afọláyan ti kópa ká tó tẹ̀síwájú in celebrating the Best Supporting Actor 2025 in the just concluded AMVCA Awards. Okay. Are we good? Yeah. Oh, great. Now let's call it a day. Yes, we'll call it a day. Yeah, what? Yasmin. Yeah. That's one more from more. Okay. Okay, cool. What? Fẹ́fì ń gùn lọ rẹ̀. Okay. Mi lè mọ̀ pé orí ẹ̀ o máa ń ṣiṣẹ́ gan-an yàgò. You trust me? Ṣorí oníkẹ́. Oh, and what about her? Ṣùgbọ́n bó ṣe kéré. Mo dẹ̀ ń wò pé mi fi òpin bóyá kí n ní kó máa bọ̀ lẹ́kọ̀ọ́. Mi fẹ́ support ẹ̀ dẹ́ kí n kówó lé lórí ṣó yẹ kí n wo bóyá mo lè rán lọ London, for few things. We could lọ further, you know. London? Yeah. And have you thought about this very well? Yes, of course. Mo ti wo, mo ṣe ń ronú mo ṣe ní. Wow. Well, it's a good idea. Mi ti ro ni mi ní kí n sọ fún ẹ pé mo work. All right, no problem. Yeah. Allah ran the whole lot of shit. Nobody wants to marry an illiterate wife. Of course. Torí ẹ̀ náà mi rò pé kí anything tí wọ́n ní kí n fi assist ọmọ náà. Yeah. Ṣé pé tèmi náà ló máa jẹ́ àdé ní ìdè náà. All right, no problem. Yeah. Allah ran the whole lot of shit. Oh, Alenya. Okay, count on me. Yes, me. I'm always there for you. Correct. Yeah. To bat down on my quick. Orí ẹ̀ ò pé. Tẹ̀síwájú o. Gabriel Afọláyan jẹ́ òdú tí kì í ṣàìmọ̀ fólókò tá a bá ń sọ̀rọ̀ nípa iṣẹ́ tíátà lórílẹ̀‐èdè yìí títí tó fi dókè òkun. Ìdí àbá ni pé bàbá rẹ̀ jẹ́ gbajúmọ̀ òṣèré tó ti kópa ribiribi nínú iṣẹ́ àti ìdàgbàsókè iṣẹ́ tíátà lórílẹ̀‐èdè yìí. Ìyẹn olóògbé Adé Afọláyan tọ́pọ̀lọpọ̀ ènìyàn mọ̀ sí Adelove. Kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí ò mọ̀ Adelove ló ti pàṣẹ gbogbo ọmọ ẹ̀ mọ́. Lẹ́nìí nídìí iṣẹ́ tíátà lórílẹ̀‐èdè yìí, ọ̀kan gbòógì nídìílé Afọláyan. The modernization and advancement in filmmaking la lè sọ pé ó bẹ̀rẹ̀ látòrí ẹ̀gbọ́n rẹ̀ tí ń ṣe Kúnlé Afọláyan. I can say he brought evolution to theatre táwọn ènìyàn sì ń bù nínú omi ọgbọ́n tó ń tìmọ̀ lọ́dọ̀ wọn. Òní kì í ṣe ọjọ́ ìtàn ni bí bẹ́ẹ̀ bá kọ́ ni IPMI mi ìbámu
látàyè celluloid títí tó fi dì níní. Gabriel Afọláyan tọ́pọ̀lọpọ̀ àwọn tí ẹ mọ̀ sí G-Fresh la bí lọ́jọ́ kìíní oṣù kẹta ọdún 1985 1st of March 1985 léyìí tó túmọ̀ sí pé ọmọ ogójì ọdún tó lóyìnbó ń pè ní 40 years ni G-Fresh jẹ́. Ìlú Èkó náà bí sí ṣùgbọ́n ìlú Ìbàdàn ló gbé dàgbà. Ìyá Gabriel Afọláyan jẹ́ olùkọ́ tó lóyìnbó ń pè ní tíṣà tó sì ṣiṣẹ́ fẹ̀yìntì. Ọmọ Èkìtì Ìkẹ́rẹ́ nílùú Èkìtì níyà rẹ̀ ti wá ṣùgbọ́n tí bàbá wọn olóògbé Adélọ wá láti Àgbámú nípínlẹ̀ Kwara olúùlú Ìlọrin ni mò ń sọ̀rọ̀ nípa ẹ̀yẹn. G-Fresh bẹ̀rẹ̀ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ rẹ̀ ní United Native African Primary School Èkó Tẹ̀dó ní Dùgbẹ̀ Ìbàdàn. Bákan náà ló tẹ̀síwájú ní Poly High School Ìjókòdó nílùú Ìbàdàn. Ó rí àǹfààní láti kẹ́kọ̀ọ́ ọ̀fẹ́ nípa bá a ti ń ṣiṣẹ́ sinimá ìyẹn ní the Nigerian Film Institute èyí tó wà ní Jos olúùlú Plateau ṣùgbọ́n àsìkò tó rí àǹfààní yìí sí náà ni wọ́n gbà wọlé sọ́gbà fásitì Ìbàdàn tó sì pinnu lọ́kàn rẹ̀ wípé òun ó wọlé sọ́gbà fásitì Ìbàdàn láti kẹ́kọ̀ọ́ theatre art ìyẹn bá a ti ń ṣeré orí ìtàgé àti sinimá ní ṣíṣe. Láì bópo lọlé olóró Gabriel Afọláyan wọlé sọ́gbà fásitì Ìbàdàn tó sì kẹ́kọ̀ọ́ eré ṣíṣe tó lóyìnbó ń pè ní theatre art bí mo ṣe sọ lẹ́ẹ̀kan. Tẹ́ ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí àwọn òṣèré kàǹkàkàǹkà lórílẹ̀‐èdè Nàìjíríà yìí náà ti gbẹnu ọ̀nà fásitì Ìbàdàn kọjá tádẹ̀ kẹ́kọ̀ọ́ theatre art o. Tẹ́ ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí ọ̀kan pàtàkì nínú wọn ni Láìdé Bákàrè jẹ́. Bákan náà ni mo dárúkọ Ẹniọlá Badmus kò yọ Bímbọ́ Akíntọ́lá náà sílẹ̀ lára àwọn tá a mọ̀ tí wọ́n jáde ní University of Ibadan Theatre Art Department IPMI. Mo rántí olóògbé Olúmídé Bákàrè àwọn náà gbàbẹ̀ kọjá. Nínú ìfọ̀rọ̀wérọ̀ kan tí Gabriel Afọláyan ṣe pẹ̀lú kọ̀ròyìn The Punch mo sọ lóyìnbó ó ní I decided to go to UI because I wanted to really know the history behind the theatre world of performance, how it began and its evolution down to this era, present generation. End of quote. Tá a bá ní ká wò dáadáa ọmọ ọdún márùn-ún ni G-Fresh wà lọ́dún 1990 tó fi kópa nínú iṣẹ́ Bàbá Sàlá Fọ̀páwọ̀n tí mo dárúkọ lẹ́ẹ̀kan. Lẹ́yìn ìgbà tó parí ẹ̀kọ́ ẹ̀ ó padà sí ní acto lọ́dún 2000 tó sì bẹ̀rẹ̀ sí ní farahàn nínú soap operas àti television series lóríṣiríṣi. Àwọn eré ọlọ́sọ̀ọ̀sẹ̀ ló ti kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní farahàn. Ó kópa nínú iṣẹ́ Wálé Adénúgà Productions ìyẹn Super Story tí wọ́n pe àkọlé rẹ̀ ní Nnenna níbi tó ti kópa Akin ló ti kọ́kọ́ farahàn nínú iṣẹ́ Wálé Adénúgà o. Ó kópa Akin nínú iṣẹ́ náà tẹ́ ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí. Bákan náà ló kópa nínú Behind the Siege soap opera náà ní tó ti ọwọ́ Bàbá Tádé Ògìdán jáde. Lẹ́yìn náà ló kópa nínú eré tí mo lè pè ní first movie major break tí Gabriel Afọláyan máa ṣe tàbí tó ti máa kópa. Sinimá wo wá ní sinimá náà? Sinimá Madame Dearest ní Aya Mi Ọ̀wọ́n tí Tádé Ògìdán ṣe lọ́dún 2004 ṣùgbọ́n ọdún 2005 níṣẹ́ náà jáde. Kí níṣẹ́ ìjáde tán sí ní IPMI. Ògo àtìràwọ̀ Gabriel Afọláyan bẹ̀rẹ̀ sí ní tàn bí òòrùn tọ́lọ́run ọba mi ò sì jẹ́ kó wọ́ ọ̀kùn mọ́ látìgbà tógo yẹn ti jáde ló ń tàn wàrà títí dọjọ́ tòní. Kì í ṣe ìròyìn mọ́ pé Gabriel Afọláyan jẹ́ ọmọ Adelove, but he built his own name and brought uniqueness to his acting.
that clearly distinguishes him from every other actor in the entertainment industry. Yàtọ̀ sí ká ṣeré, kì í ṣe ìròyìn mọ́ pé olórin ni Gabriel Afọláyan. Ó ní ẹ̀bùn tọ́lọ́run bá mi fún un tó pọ̀ gan gbà. Ṣé kí n má tàn yín? Gabriel Afọláyan can play 5 major musical instruments. Àkọ́kọ́ ọbẹ̀ ni keyboard, ìkejì guitar, ìkẹta ìlù, ìkẹrin flute táwọn olóyìnbó ń pè ní flute, ẹ ti mọ̀ tí mo tún lè pè ní fèrè. Local violin tá a mọ̀ ní Yorùbá gẹ́gẹ́ bí gòjé. Torí ẹ̀ ló jẹ́ kí n pè ní ọkùnrin kan àràmàǹdà, ọkùnrin kan bíi 1 million IPMI tí mo bá pè ní 1 man battalion. Definitely mi ò jayò pa o. Òṣèré ọ̀sẹ̀ ilẹ̀ ń wò lọ́wọ́ lórí ìkànnì IPTV YouTube channel promoting our cultural heritage. Ẹ má gbàgbé láti like fídíò wa kẹ́ẹ̀dẹ̀ subscribe sí channel wa. Ẹ jẹ́ ká tẹ̀síwájú. Ọ̀pọ̀lọpọ̀ sinimá ni Gabriel Afọláyan ti kópa, ṣùgbọ́n kí n tó dárúkọ àwọn sinimá náà, Gabriel Afọláyan gbàgbọ́ pé òun kọ́ṣẹ́ tíátà lọ́wọ́ àwọn òkú àtàwọn tó ń bẹ láyé, ṣùgbọ́n ó gbóṣùbà ràbàǹdẹ̀ fún ẹ̀gbọ́n rẹ̀ ìyẹn Kúnlé Afọláyan. Ó ní aṣíwájú òun ló jẹ́, tó sì ní gbogbo ọgbọ́n tóun ti mọ̀ tóun nílò láti fi ṣàṣeyọrí nídìí iṣẹ́ náà ló ṣe pé ọ̀dọ̀ rẹ̀ lòun ti gbà á, tó sì túmọ̀ sí wípé the only mentor tó ní in the entertainment industry lẹ́yìn bàbá rẹ̀ àtàwọn àgbà òjò òṣèré tán ti wá tán ti lọ láyé ìgbà táwọn bàbá ẹ̀. Kúnlé Afọláyan tó lẹ́ni tí Gabriel rí gẹ́gẹ́ bí àwòkọ́ṣe. Ẹ wá jẹ́ kí n dárúkọ díẹ̀ lára àwọn sinimá tí Gabriel Afọláyan ti kópa, torí tá a bá ní ká máa kà á ẹ má jẹ́ n parọ́ fún yín. Record list Gabriel Afọláyan as per filmography ó pọ̀ gan gbà, yálà ní ti Yorùbá àbí tolóyìnbó, ṣùgbọ́n ẹ jẹ́ kí n dárúkọ díẹ̀ nínú wọn. IPMI mo dárúkọ sinimá Landline lọ́dún 2025. Bákan náà ni mo dárúkọ sinimá Gold Statue látọwọ́ bàbá Tádé Ògìdán. Mo dárúkọ The Artifact lọ́dún 2024. Mo dárúkọ Blood Sisters IPMI. Bákan náà ni mo dárúkọ sinimá olókìkí ní Àṣírí Adé lọ́dún 2024. Tẹ́ ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí, mo dárúkọ Blacksmith Alágbẹ̀dẹ tó jáde lọ́dún tó lọ. Iṣẹ́ ọwọ́ Jayé Kútì ni sinimá náà dùn gan gbà. Bákan náà ni mo dárúkọ sinimá olókìkí ní Àgbèdéméjì. Tẹ́ ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí, iṣẹ́ ọwọ́ Yomi Fábíyì ní sinimá Àgbèdéméjì. Sinimá yìí bákan náà ló jẹ́ sinimá àkọ́kọ́ tí Bímpé Adédìméjì ti máa farahàn. Bímpé Oyèbádé nígbà náà. Tẹ́ ò bá gbàgbé tí mò ń sọ yìí ẹ máa gbà pẹ̀lú mi. Bákan náà ni mo dárúkọ sinimá Ambivalent. Tẹ́ ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí, bákan náà mo dárúkọ sinimá This is Lagos Èkó nìyí. Bákan náà ni mo dárúkọ sinimá Lísàbí Agbòǹgbò Àkàlà iṣẹ́ ọwọ́ Lateef Adédìméjì ni. Tẹ́ ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí, sinimá olókìkí ní Ìjọ̀gbọ̀n níbi tó ti kópa Bọ̀dá Kàsálì. Kò fẹ́ẹ̀ sí sinimá kankan náà tẹ́gbọ́n ẹ̀ máa ṣe tẹ́ ẹ̀ ní bá Gabriel Afọláyan ń bẹ̀. Bákan náà ni mo dárúkọ sinimá U-Turn. Mo dárúkọ sinimá A Lot Like Love. Mélòó la wá fẹ́ kà nínú ìyẹn àdépèlé sinimá tí Gabriel Afọláyan ti kópa? Ṣé kí n má tàn yín bí mo ṣe sọ lẹ́ẹ̀kan, àkàkàtán ni nídìí iṣẹ́ tíátà yìí. Ẹni tọ́lọ́run ṣe lólógo ńlá tí ń gbàmì ẹ̀yẹ fúnṣẹ́ tó bá ṣe ni Gabriel Afọláyan jẹ́. Ṣé kí n má tàn yín, lọ́dún 2012 ló gbàmì ẹ̀yẹ àkọ́kọ́ African Movie Academy Awards Best Supporting Actor Taiva Jambari in Old Rush lọ́dún 2012. Gabriel Afọláyan ló gbàmì ẹ̀yẹ yìí. Nígbà tó di ọdún 2017, Best Supporting Actor Yorùbá
Best of Nollywood Award sinimá aláìlátúnṣe ló fún Gabriel Afọláyan lámì ẹ̀yẹ náà lọ́dún 2017 yẹn bákan náà. Best of Nollywood Awards náà tún ní ó tún gba Best Kiss in a Movie Gabriel Afọláyan ní. Nígbà tó di ọdún 2019 bákan náà, Best Actor in a Lead Role English Best of Nollywood Awards Gold Statue iṣẹ́ ọwọ́ Tádé Ògìdán tí mo dárúkọ lẹ́ẹ̀kan. Gabriel Afọláyan ló tún gba àmì ẹ̀yẹ náà. Nígbà tó di ọdún 2019 náà ó tún gbà míì kún International Film Festival AIFF Outstanding Actor of the Year. Gabriel Afọláyan ló tún gbà á. Ṣé kí n má wàá tàn yín léyìí táyé ń sọ lọ́wọ́lọ́wọ́ tí mo lè pè ní Rave of the Moment Award ìta ń jẹ lájẹ ìjẹtán ní AMVCA 2025 award winner Best Supporting Actor in Sad Life Gabriel Afọláyan ló gbà á. Tá ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí Lateef Adédìméjì ló bá gbàmì ẹ̀yẹ yìí. Níbẹ̀ sì ni Lateef ti ní crazy actor ní Gabriel Afọláyan. Ó lóun gbóṣùbà fún un, ó lóun dẹ̀ admire style of acting ẹ̀. Táwọn tó bá wo fọ́nrán náà bó ṣe ń lọ lọ́jọ́ náà wọ́n á máa gbà pẹ̀lú mi bí mo ṣe ń sọ yìí. Ẹ wá jẹ́ kí n dárúkọ àwọn orin tí Gabriel Afọláyan ti ṣe tàbí tí mo lè pè ní singles tó ti gbé jáde. Tẹ́ ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí òun ló ṣe orin Kọ́kọ́rọ́ Ìfẹ́, Kọ́kọ́rọ́ Ìfẹ́ mi níbo ló wà. Tẹ́ ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí òun náà ló ṣe Plug It. Tẹ́ ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí bákan náà Pàṣíkọ́nà orin Gabriel Afọláyan ni àti Awẹ́lẹ́wà Gabriel Afọláyan náà ló ṣe é. Nínú ìfọ̀rọ̀wérọ̀ tó ti ṣe lóríṣiríṣi ló ti jẹ́ kó di mímọ̀ wípé iṣẹ́ orin tóun ṣe kò díṣẹ́ òṣèré lọ́wọ́, ó dẹ̀ níṣẹ́ òṣèré náà ò díṣẹ́ orin kíkọ lọ́wọ́. Kí wá ní nǹkan tẹ́ ẹ mọ̀ nípa Gabriel Afọláyan? Kí ni nǹkan tẹ́ ẹ mọ̀ nípa ẹ̀? Àkọ́kọ́ bẹ̀rẹ̀ Mojí Afọláyan àti Gabriel Afọláyan lọ́jọ́ jẹ́ ọmọ ìyá àti ọmọ bàbá kan náà, that is same father same mother. Nígbà tí Kúnlé Afọláyan àti Àrẹ̀mú Afọláyan jẹ́ ọmọ bàbá kan náà ìyá kan náà ṣùgbọ́n ọ̀tọ̀ọ̀tọ̀ níyá àwọn méjèèjì o. Ẹ jẹ́ kọ́rọ̀ mi máa yé yín dáadáa. Ṣùgbọ́n tá a bá wá ní kàtó ẹ̀gbọ́n àtàbúrò, aṣíwájú ni Mojí Afọláyan jẹ́ nígbà tí Kúnlé Afọláyan tẹ̀lé tí Àrẹ̀mú Afọláyan náà wá tẹ̀lé kó tó wá kan Gabriel o. Tẹ́ ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí ṣe é mọ̀ pé àwọn bàbá tó ń ṣe tíátà láyé ìjọ́sí wọn kì í fẹ́yàwó kan nítorí iṣẹ́ wọn kó lè bá àrọ́rò fún wọn. Nígbà tí màmá Tóyìn Afọláyan ìyẹn Lọ́lá Ìdíjẹ tó jí àbúrò bàbá wọn jẹ́ ẹ̀gbọ́n fún gbogbo wọn. Ìdílé Afọláyan ti dàràbà, ó ti dòpò tí ò lè wò mọ́ láéláé nídìí iṣẹ́ tíátà. Ọlọ́run ọba mi Èdùmàrè ṣáà ló jẹ́ kó rí bẹ́ẹ̀. Kejì bẹ̀rẹ̀ nínú oṣù kọkànlá ọdún 2023. Gabriel Afọláyan received an honorary doctorate degree from Estam University in the Republic of Benin. Tẹ́ ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí honorary doctorate degree tọ́lọ́yìnbó ń pè ní PhD náà fi dá lọ́lá níbẹ̀ o. That is to say Dr. Gabriel Afọláyan gangan ni tá a bá fẹ́ àdírẹ́sì ẹ̀ in an official manner. Ìkẹta rèé, Gabriel Afọláyan is among the highest paid Nollywood actor. Gbogbo ẹni tó bá fẹ́ gbé Gabriel Afọláyan sínú eré tí wọ́n bá fẹ́ lò wọ́n mọye táwọn yóò san. Ṣé kí n má tàn yín, ẹni tájé ń bẹ lára ẹ̀ ni Gabriel Afọláyan jẹ́. Lọ́dún 2018 nínú oṣù kẹrin ni Gabriel Afọláyan ṣègbéyàwó pẹ̀lú olólùfẹ́ rẹ̀ Bánkẹ́ lẹ́yìn tí wọ́n fẹ́ra wọn lójú ọ̀nà fún 18 months o. Tẹ́ ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí lọ́jọ́ karùn-ún oṣù kẹrin ọdún 2018 ni wọ́n ṣègbéyàwó wọn nílùú Ìbàdàn tí Ìbàdàn sì mì tìtì lọ́jọ́ náà.
àní Ìbàdàn gba àlejò àwọn òṣèré ńláńlá olórin ńláńlá láti orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n gúnlẹ̀ kà síbi ayẹyẹ ìgbéyàwó wọn. ṣé kí n má tàn yín ní tí mo ṣáàmọ̀ tó dá mi lójú ni wípé ìdílé Gabriel Afọláyan Ọlọ́run ti bùkún wọn pẹ̀lú ìbejì bí ó tiẹ̀ sọ síta nígbà tíyàwó ẹ̀ bímọ fún un. ṣùgbọ́n oríṣiríṣi nǹkan làwọn kan ń sọ àwọn kan sọ pé side chick ẹ̀ ló bí fún un. èmi ò níbẹ̀ yẹn lọ ṣùgbọ́n nǹkan tí màá sọ ni wípé Ọlọ́run ọba mi ti bùkún ìgbéyàwó wọn pẹ̀lú ìbejì. ìkarùn-ún bẹ̀rẹ̀ tá a bá ń dárúkọ àwọn òṣèré tí wọ́n ní scandal kankan bó ti wù kó kéré mọ́ in the entertainment industry a máa dárúkọ Gabriel Afọláyan. lọ́pọ̀lọpọ̀ ìgbà ẹnu iṣẹ́ ni Gabriel máa ń wà kì í sábà ráàyè òde àríyá lóríṣiríṣi. tẹ́yìn náà bá fẹ́ gbà tí mò ń sọ gbọ́ ẹ wo àwọn fọ́nrán òde àríyá táwọn celebrities máa ń lọ ẹ rí i pé ibi tẹ́ ẹ ti máa rí Gabriel Afọláyan kò pọ̀ rárá tẹ́ ẹ bá tiẹ̀ rí rárá ni. I'll pay ẹ kó sòótọ́ fún mi. ọ̀dọ̀ mọ́mí mi ti lọ. Ọ̀dọ̀ ta ló pé? ọ̀dọ̀ mọ́mí. Sórí ẹ pé làdé. Ibo lórin rin ẹsẹ̀ lọ. Mi ò lọ síbi kankan ọ̀dọ̀ mọ́mí mi ti ń bọ̀. Tí o bá jẹ́wọ́ fún mi, làdé, màá gbé gbájú fún ẹ ń sìn. Babe, mi ò parọ́ ọ̀dọ̀ màmá ni mo ti ń bọ̀ mú lọ́wọ́ Démiládé. Wọ́n ń bọ̀ látọ̀dọ̀ màmá. Yes. Ìrìn òṣì tó rìn lọ, òun ló tún fi sọ, ó sọ earring etí kan nù. Òun sọ pé ó ń bọ̀ látọ̀dọ̀ màmá. Ó ń bọ̀ látọ̀dọ̀ màá mi. No. Ládé. No, babe. Mo dáràn. No, kò rí bẹ́ẹ̀. Ládé. Wait, babe. No. Ok, tó bá tiẹ̀ sọ pé ó lọ́dọ̀ màmá, ó lọ́dọ̀ màá mi, fine. Bọ́ ibo ló yà sí ńgbà tó ń bọ̀? No, mo dáràn. Ìṣe ayé mi, mo fi Ọlọ́run bá ṣẹlẹ́rìí mú ìyá ní. Bàbá ibo ló yà sí ńgbà tó ń bọ̀? Ó yà sí mi kankan mo ṣe ń bọ̀. Ọlọ́run bá rí ẹ, tí Ọlọ́run bá máa sọ̀kalẹ̀, á máa ṣọ́ ẹ kiri àbí? Mi ò parọ́. Bọ́pátá ẹ̀. What? Say. Bọ́pátá ẹ̀. What? Bọ́pátá ìdí ẹ̀ fún mi sìn, Ládé. Babe, báwo ṣe wá. Ládé mo ní kò fún pátá ẹ̀. Bọ́pátá yẹn bọ̀. Ṣùgbọ́n yẹ òwe. Sọ pé mo ń ṣeré. Sọ̀rọ̀ tí n bá wà ẹ̀. Fún pátá yẹn. Ṣé n tó wọ̀ jáde lélele? Fún pátá yẹn. Ojú àkànnà. Ládé, kí mo sọ fún ẹ? Ojú ẹ ó máa kànnà. Ọlọ́run yọ ẹ́. Òórùn tí mo wà fàmílíà pẹ̀lú ló wà ń bẹ. Ọlọ́run yọ ẹ́ Ládé. Ládé. Ọlọ́run yọ ẹ́. So that's fair enough. Keep your panties, yeah? tẹ́ ẹ lè sọ fún wa nípa Gabriel Afọláyan ẹ drop comment yín sí comment section wa. tá a bá ń sọ̀rọ̀ òṣèré ilẹ̀ wa lóbìnrin ọ̀kan pàtàkì tó gbajúmọ̀ nínú wọn ní Ìrètí Ọ̀sáyẹmí jẹ́ obìnrin arẹwà tó dùn wò ni mò ń sọ̀rọ̀ nípa ẹ̀yẹn bó tilẹ̀ jẹ́ pé kò fi bẹ́ẹ̀ máa farahàn mọ́ nínú sinimá lóòrèkóòrè ṣùgbọ́n ṣì ń farahàn lẹ́ẹ̀kọ̀ọ̀kan. ṣé ẹ fẹ́ ká sọ̀rọ̀ nípa Ìrètí Ọ̀sáyẹmí ẹ lè jẹ́ kí n mọ̀ tàbí ta lè fẹ́ ká tún sọ̀rọ̀ nípa ẹ̀ lórí ètò wa Artist of the Week tàbí ètò wa nígbà kan rí
ẹ̀yin ẹ jẹ́ kí n mọ̀ kí n lè bá a máa nóòtẹ̀ lọ́kọ̀ọ̀kan èjèèjì lára àwọn òṣèré adẹ́rìn-pòṣónú tá a mọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà tán ti wáyé rí tán sì ti lọ. ọ̀kan pàtàkì nínú wọn ni olóògbé Mufutau Ọládòkun tọ́pọ̀lọpọ̀ ènìyàn mọ̀ sí Aláran Bàbá Àdùnní. àwo ọ̀pẹ̀bẹ́ ṣóun náà ló tún ṣàwo lọ́gùdù. ọkàn mi ń fà sí wọn pé ká sọ̀rọ̀ nípa wọn lórí ètò wa nígbà kan rí. ẹ̀yin ṣáà jẹ́ kí n mọ̀ àwọn òṣèré tẹ́ ẹ fẹ́ ká sọ̀rọ̀ nípa wọn. ntẹ́yìn bá fẹ́ lèmi yóò ṣe. bí ó sí Erelú àti Apènà ìran òṣùgbọ́n kan ò lè dáwọ́ ṣe. dàtí sùsè èèyàn ló ń bẹ lẹ́yìn òrò tọrọ fi ń ké. nítorí ẹ̀yin olólùfẹ́ ìkànnì yìí làwa náà fi wà ń bì. òṣèré tí ń fi gbogbo ara ṣiṣẹ́ tí kì í ṣọ̀lẹ ni Gabriel Afọláyan jẹ́. tá a bá ní tanra wa àmì ẹ̀yẹ AMVC Award Best Supporting Actor 2025 tán fún un jẹ́ nǹkan tó mẹ́rìtì o. ṣé ká má parọ́ àmì ẹ̀yẹ yìí tí Fẹ́mi Adébáyọ̀ náà gbà gẹ́gẹ́ bí Best Actor, tí Chioma Chukwuka náà gbà gẹ́gẹ́ bí Best Actress, tí Mercy Aigbe náà wá gbà gẹ́gẹ́ bí Best Supporting Actress, tó fi dórí Lateef Adédìméjì fún sinimá rẹ̀ Lísàbí. ṣe rí gbogbo àwọn òṣèré wa pátápátá ni wọ́n mẹ́rìtì àwọ́ọ̀dù tán gbà yìí o. lọ́jọ́ ọjọ́ kan náà ni mo sì máa sọ̀rọ̀ nípa gbogbo wọn pátápátá lórí ètò wa Artist of the Week. àdúrà mi fún Gabriel rèé, ẹni iwájú ni nídìí iṣẹ́ tíátà. lágbára Ọlọ́run Ọba mi Èdùmàrè kò dẹ̀ ní dẹ́ni ẹ̀yìn. àní wa láwátì kò dẹ̀ ní sọnù lójú wa. iwájú tó jogun ń gbé, iwájú tọ̀pá ìbìtì ń ré sí, níwájú láti máa bá Gabriel Afọláyan. ẹ má gbàgbé ntẹ́yìn náà bá mọ̀ nípa Gabriel Afọláyan ẹ dọ́pù kọ́mẹ́ǹtì yìí sí comment box wa. ẹ tún jẹ́ ká pàdé fún ẹ́písòdù kejì Artist of the Week léè tí ó wà sójú ìwòran yín lọ́sẹ̀ yìí, níbi tí màá tuntun celebrate òṣèré mi ṣùgbọ́n lóbìnrin ni yóò jẹ́ o. ẹ ṣé o.